tẹ̀síwájú o nípa King Wasiu Ayinde àti onílù wọn ìgbà kan Ọ̀gbẹ́ni Ayanlowo lórí ẹ̀sùn ìfọwọ́lágbánilójú tí Ọ̀gbẹ́ni Ayanlowo tó fi kan King Wasiu Ayinde K1 The Ultimate láìpẹ́ yìí. Tá bá sì ní ká wo ìsàkún ọ̀rọ̀ ọ̀hún dáadáa, yóò ní ibì kan báyìí táwọn méjèèjì ti jọjọ bẹ̀rẹ̀ ìrìn àjò wọn, yóò sì ní àsìkò ìgbà tí awuyewuye gbọ́n mi sí omi òtó yìí tó bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì. Nínú fọ́nrán tí mo wá mú wá fún ẹ̀yin èèyàn wa lọ́tẹ̀ yìí, ibẹ̀ ni àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan Kola Olootu wọ́n yànnàná tá lè sọ pé ó ṣe okùnfà ìrìn àjò tí Ọ̀gbẹ́ni Ayanlowo rìn gan tó fi dé òde eré orin Wasiu Ayinde kó tó wá di onílù lẹ́yìn Wasiu Ayinde. Kí wá ní àwọn nǹkan tá a wá lè sọ pé ó dìjà láàrin àwọn méjèèjì tó fi wá ń di ọ̀rọ̀ kíní lágbájá ṣe nǹkan fún mi báyìí lẹ́yìn tàmọ̀dò ṣe nǹkan fún mi báyìí nígbà kan. Gbogbo ẹ̀ pátá ni wọ́n yànnàná nínú fọ́nrán yìí. Ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀. Naija tẹlifíṣàn náà lẹ balẹ̀ sí tẹ́tí ń wò mí tẹ́tí ń gbọ́ mi ní dédé àsìkò yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà. Ṣàlàáfíà ni mo tún bá yín. Tí ẹ bá ti wá subscribe tẹ́lẹ̀, ẹ máa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí. Ẹ like, kẹ́ comment, kẹ́ sì máa pín fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ ṣé púpọ̀. Wọ́n ní nǹkan kan báyìí ní mọ̀ ṣe okùnfà nǹkan. Kí la lè pè ní okùnfà bí Ọ̀gbẹ́ni Ayanlowo gan ṣe di onílù lábẹ́ King Wasiu Ayinde. Kí tí wọ́n ní wọ́n sì ní tí ìjà bá wáyé láàrin èèyàn méjì tó ti ń fẹ̀yìn síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, yóò ní nǹkan tí ó ṣokùnfà bí ìjà òun ṣe ń wáyé. Kí ni táwa lè pè ní okùnfà gbogbo rògbòdìyàn àtàwuyewuye tá à ń gbọ́ ní àárín King Wasiu Ayinde àti onílù wọn ìgbà kan yìí. Gbogbo ẹ̀ pátápátá ni àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ Kola Olootu ni wọ́n yànnàná nínú ọ̀rọ̀ tí wọ́n wá sọ nínú àlàyé tí wọ́n ṣe fún wa. Wọ́n jẹ́ kó yé wa wípé ìjà ọlọ́jọ́ pípẹ́ ni ìjà tí ó ń wáyé láàrin àwọn méjèèjì. Wọ́n sì ti jọjọ́ ń fà á lábẹ́nú kó tó di pé wọ́n wá gbé síta sí gbogbo àgbáyé. Kán bá wọn gbọ́ sọ̀rọ̀ náà, kán sì bá wọn dá sí. Ọ̀rọ̀ ọ̀hún ló sì gbà kí gbogbo wa ó farabalẹ̀ ká jọjọ gbé yẹ̀wò dáadáa. Kí má wàá gbà wá lásìkò púpọ̀ jù, ẹ jẹ́ n play fídíò ọ̀hún báyìí ká gbọ́ látẹnu àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ Kola Olootu nípa ìwòye títí wọn lórí ọ̀rọ̀ tí ń lọ láàrin Wasiu Ayinde àti Ọ̀gbẹ́ni Ayanlowo. Wasiu Ayinde àti onílù rẹ̀ Àyànkúnlé bò ló ṣe dọ́dọ̀ rẹ̀. Ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dọ̀ wa lọ́nà Ìbàpá lókè Ògùn. Òun ní Àyànkúnlé onílù Wasiu Ayinde. Ó gbéra kúrò lókè Ògùn, ó lọ sípínlẹ̀ Èkó láti wá sí ajé lọ. Ó gbé Kúsanrí lọ́wọ́ amúnimọ́ ibi tá a dé rí. Kúsanrí onílù orò, ó gbélù rẹ̀ mọ́bíyá. Ó sọ̀ lẹ́kọ̀ọ́ láìmẹ́nì kankan. Ibi ọkọ̀ kọ́ dé ń wá àwọn onílù ẹgbẹ́ rẹ̀ lọ ọlọ́ọ̀dúró lọ́dọ̀. Ó lù fún Adéwálé Àyùbá. Ó lù fún gbajúgbajà olórin fújì isi kàbàkà. lẹ́nìkan bá ní ìlú rẹ̀ kọjá bẹ́ẹ̀ ìlú tó ń lù yìí. bọ́ ọ bá lè lu style wọ́n mú ọ lọ́dọ̀ Wasiu Ayinde. ẹ gbọ́ bó ṣe dọ́dọ̀ Wasiu Ayinde o. níjọ́ náà ní náà tàlà só ń jò tó dàbí ẹni pé wọn ò ní gbórin míì mọ́. Wasiu Ayinde ó lóde ọ̀sán. Àyànkúnlé bá gbẹ́lù rẹ̀ ọ lọ ọbẹ̀ ọ lọ bá Wasiu Ayinde. ọ ta kẹ́tẹ́ ó níjọ́ náà lọ́hùn Wasiu Ayinde dàbí góòlù kò ṣe dúró wò. èèyàn ò lè dúró síwájú ẹ̀ bá sọ̀rọ̀. òun bẹ̀rù òun sàn wò lọ́ọ̀kan ń sọ fún mẹ́nẹ́jà rẹ̀ pé mo gbẹ́lù mi lọ́wọ́ ó lù ní mí mo sì dára mi lójú. gbogbo àwọn kọ̀ọ̀kan tí wọ́n lè jẹ́ kó wọ́n wọlé òun ràgùn ọtí kọ̀ọ̀kan fún wa. ẹ máa fẹ́ lè panubọ̀ ọ̀dà mọ náìsì pọ̀. àmọ́ tó ní elémele ṣe ń jọ́nà bí Wasiu Ayinde ṣe ní bóun ṣe ń wọ ohun dídé kó o sì máa lọ. ọba lè dìde kúrò ní orí stage. ìjọ náà l'Àyànkúnlé wọlé. Àyànkúnlé wọlé pẹ̀lú emele bákì ń jọ́nà. kíní tí ń rẹ́wọ́rẹ́wọ́ ẹ̀ ó náà mà fẹ́ ládìá. wọ́n tì í ọwọ́nú ilé. Wasiu Ayinde gẹ́gẹ́ bí ẹni tọpọlọ ẹ̀ sílẹ̀ tọ́ba rẹ́ni tọ́mọ̀ lùlù tọ́ba dáa fúnṣẹ́ yóò láìkì ẹ̀ gan ni. ó láìkì Àyànkúnlé nítorí pé Àyànkúnlé ọ̀dà àpọ̀. ìlọ́wọ́ fàjà Àyànkúnlé àti Wasiu Ayinde. ìjà Wasiu Ayinde àti onílù rẹ̀ Àyànkúnlé ó dàbí ìjà ìyàwó àtọkọ. téèyàn bá ṣọ́ra dáadáa tọ́ba dá síjà ìyàwó àtọkọ
yóò ṣẹ lọ́hùn o. tíyàwó bá sọ wípé ọmọ mẹ́ta tó ń bí fọ́kọ òun ọkọ òun ò ní kankan ń bẹ̀ láì tí ì ṣe DNA ẹ rò ó wò dáadáa kẹ́ ẹ tó bá wọn dá sí i o. táyà sì wo àwọn ọmọ yìí tó dàbí ìpọkọ̀ pọ̀ wọ́n lẹ̀ họ́. táyà rí pọ́ sọ̀rọ̀ ó dá sí. ẹ wò ní sẹ́rí ìjà tó ṣẹlẹ̀ ó dàbí ìjà ọjọ́ tó ti pẹ́ ni. kèé ṣèjà òní kèé ṣèjà àná. lórí Wasiu Ayinde kọ́ ni ó pín sí o. ẹ jẹ́ máa kà á fún yín. nígbà wáṣẹ̀ nígbà tí eré ìlú kọ́kọ́ bẹ̀rẹ̀ onílù lọ̀gá olórin lọ́mọọṣẹ́ rẹ̀. ẹni tó jẹ́ onílù ìní máa kọ̀ǹtró olórin. bàbá Ajẹ́wọlé onílù ọ̀la ńlọ́lọ́rẹ̀ ìmú Àyìnlá Ọmọwúrà pé ẹ pọ́ ọmọ kékeré tí ń kọrin àpàlà ń wá ọ̀yá tó lè kọrin ìlú tí mo fẹ́ lù yìí. sẹ́mọ̀ yẹ́sà Àyìnlá Ọmọwúrà máa ṣe Fájẹ́wọlé láyé Tátàlọ̀ onílù lọ̀gá níjọ́ náà lọ́hùn Tátàlọ̀ ní máa gbólórin pé orin rẹ̀ ọ̀bá lù mí mú máa bọ̀ Tátàlọ̀ ní a fẹ́ wò ńjọ́ náà kò pẹ́ kò jìnnà sàtí àyí padà aṣọ onílù àtolórin ọ̀sọ̀wọ́ di ọ̀rẹ́ bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ o ẹ máa wo ó di pé bólórin bá wọ léèsì kan onílù náà irú léèsì ni wọ́n jọ wọ̀ bí olórin bá ra mẹ́sídíìsì onílù rẹ̀ náà ra 504 bí ẹ ṣe ń bá a bọ̀ nu títí tẹ́ ẹ dórí epo àkàrà epo àkàrà tó nílùú rẹ̀ jà òun àti lérè ìjà tú wọn ká ajọ́ngọ́lọ̀ alápàlà tí ń lù ú fún epo àkàrà wọ́n jà wọ́n túká agbólúajé àti Tátàlọ̀ wọ́n jà wọ́n túká mélòó la fẹ́ kà ẹ ní béèrè ọ̀rọ̀ nípa Sàní Adé kí Rasaki onílùú wá sọ̀rọ̀ rẹ̀ dáadáa fún yín ntí ó sọ nípa Sàní Adé bí Sàní Adé ṣe dáa tó wọ́n jà túká ni Tìámíyù onílùú Sàní Adé wọ́n jà túká mélòó la kà Àyẹ́ndolú àti Barrister léèsì kan náà ni àjọ máa wọ̀ nígbà wáṣẹ̀. Àyẹ́ndolú yóò wà báyìí gẹ́gẹ́ bíi captain Barrister jẹ́ bíi composer. díẹ̀ ló di wípé captain ẹ tètè lọ bí eré òun ẹ tètè débẹ̀ kí n tó dé o composer ọmọ gbádùn ara rẹ̀ títí nígbà wo eré bá kù bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní òde gàràgàrà àwọn elébèlé aláìsàfìsì ẹ káàbọ̀ sà ó di wípé àwọn onílù náà ò lè wojú olórin mọ́ ibi tí wàhálà ti ń bẹ̀rẹ̀ díẹ̀ nu o ṣùgbọ́n gbà tó dorí Wasiu Ayinde ó mú bíi bísínẹ́sì gan ọgbẹ́dúnlẹ̀ mọ̀ ni wọ́n ní nígbà náà ńkọ́ dàmọ́sẹ̀lẹ̀ kan ńlá ebi 4 flat náà ni òun sì ń gbé kan bẹ̀ àwọn èèyàn wá ní bóò ló ṣe rí owó tó fi kọ́lé ó ní o òun ò rówó lẹ́yìn Wasiu Ayinde o ìgbà tóun lọ sílùú òyìnbó tó ń sákò lẹ́yìn Wasiu Ayinde ó lọ lo bí ọdún 6 tó ń ṣàtìpó owó tó ń kójọ London ló ń fi kọ́lé Wasiu Ayinde náà mẹ́nu bà ó ní bí ìyàwó bá ń lọ tí bá ń bọ̀ nílé ọkọ tí ó bá para rẹ̀ yóò pọkọ ó ní ojú àánú àti pé kóun gbọ́rọ̀ sí fáǹsì lẹ́nu ìlú kó bá ń lórí ọ̀rọ̀ Àyànkúnlé ọlọ́yẹ kóun ti lé dànù ó ní toró ti lọ bí ẹ̀ẹ̀méje tó padà wá álàmọ́sẹ̀ rí ntọ́pamọ́ ojú Ọlọ́run tó ìmbá ti dá sí rárá torí wípé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ó yàtọ̀ fún iṣẹ́ blọ́gà ni pé kí blọ́gà ó kàn rí nǹkan kó tì í jáde ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ó gbọ́dọ̀ balance ẹ̀ àti gbọ́ tọ̀tún àti gbọ́ tòsì Àyànkúnlé ní òun kú ò nítorí wípé wọn ṣèwún dáadáa Wasiu Ayinde làwọn lé nítorí pé kì í gbọ́ràn kí ló sì fà á kèé wọ yúnífọ́ọ̀mù bí gbogbo ẹgbẹ́ bá wọṣọ pupa òun ò wọṣọ dúdú òun níwèé sọ fóun ni ọyọ wọn máa fi sórí pílátífọ́ọ̀mù pé àǹkárá wa eléwé ń jẹwé làwọ̀ o kóun ó lè mú wá láti ilé torí bóyá Ìbàdàn lòun ń gbé ibi tí ẹ bá ti fẹ́ lọ ṣeré tí wọ́n pàdé lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀rọ̀ náà wọnú ara wọn kò sí èntà lè sọtá àsọ ń bẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ṣòro ó dá sí kò sí bí olórin ṣe lè ṣe dáadáa pẹ̀lú onílù tó láyé ẹ má jẹ́ ń tàn yín jẹ lórí kò yísì náà ni onílù ọ wà nítorí pé onílù ti gbéra rẹ̀ sí pòsíṣàn tí olórin wà pé láìsí ìlù kò sórin olórin sì ń dúró gẹ́gẹ́ bíi pé òun lọ̀gá òun ni a fẹ́ wò nígbà Yínká Ayéfẹ́lẹ́ àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ jà ìjà náà pọ̀ tí wọ́n tutọ́ síra wọn lójú àtọ onílù àti gbogbo wọn àwọn ọsán àwọn ń lọ o àwọn òṣègbè àwọn ọ̀sàwò wọ́n bá pè mí ìwọ bàbá yìí ọ̀bá àbúrò rẹ sọ̀rọ̀ nígbà náà àárín èmi àti Yínká ó gún dáadáa bá pè wọ́n ń tẹ̀ ń ṣe yìí kò lè wọ́ọ̀kù ẹ wò ó níjọ́ Sàní Adé da onílù rẹ̀ lẹ̀ Sàní Adé wọ́n fẹ́ rí Barrister ti donílù rẹ̀ lẹ̀ Barrister ni wọ́n fẹ́ wo Ọlọ́run kọjá ń sọ bẹ́ẹ̀ fún wọn jọ náà mọ́ là wọ́n lọ́yẹ nínú àti ń ṣe kọ́ńdúkọ́ńdú
páwọn ò ní gbà àwọn tó tiẹ̀ múra kankan jọ náà àwọn ni ẹjẹ́ kò rí oṣù Yínká Ayéfẹ́lẹ́ di bá a ṣe ń sọ yìí kò sí bá a ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ náà nílé iṣẹ́ kọ́ńpìnì tó o bá dálé iṣẹ́ lẹ̀ tó o bá gbà àwọn òṣìṣẹ́ sí bó o bá ti ń yin ọmọ iṣẹ́ kan yóò rò pé kò sírú òun pé láìsí òun kò sí wọ yóò mọ bìlíìfù pé àwọn jọ wà bákan náà ni whereas ọ̀gá làwọn èèyàn fẹ́ rí èyí tí mo wí ń bọ̀ dá yẹn Kúnlé lẹ́bi o èèyàn máa jà fẹ́tọ̀ rẹ̀ ẹnìkan ní kí ló dé tó fi pẹ́ tó 32 years èèyàn máa forí rọ̀ nǹkan náà ni ó try 32 years náà kò kéré nú ọdún ẹgbẹ́ onílù olórin àti ọmọọṣẹ́ àtọ̀gá ẹ má gbọ́rọ̀ yín lórí social media torí bẹ́ẹ̀ bá ní òní parí bíjà bá parí ńkọ́ gbogbo ibi tí Wasiu Ayinde ti rojọ́ ọ wà lórí íńtánẹ́ẹ̀tì dọ́là wọn lè rí dìlíìtì mọ́ bí a bá dìlíìtì tọ̀dọ̀ wọn àwọn tó ti rìkọ́ọ̀dù ẹ̀ ti wá o ibi Táyọ̀ Kúnlé ti sọ̀rọ̀ ọ wà lọ́dọọdún ní Facebook wọ́n mọ̀ gbé wá ní mẹ́mórì. ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin èèyàn gbogbo wa la mọ̀ nǹkan kan pé kò sí rokoroko kan láyé tí wọ́n gbọ́kọ́lé lọ́wọ́ tí ó wàá roko síwájú ara ọ̀dọ̀ ara ẹ̀ báyìí náà ni ó roko sí ohun tó sì pamọ́ lójú èèyàn kedere ni lójú Olódùmarè títí dìgbà míì táwọn tí wàá máa pàdé tá máa mú nǹkan míì wá sí etí gbọ̀nyín Digi Naija television náà lẹ ti ń wò mí tẹ̀ ti ń gbọ́ mi ẹ máa subscribe kẹ́ máa follow wa ẹ like kẹ́ comment kẹ́ sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣé púpọ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.